ṣe o, Ibrahim Chatta pàdánù ọmọ rẹ̀ ọkùnrin. Wọ́n fipá gbẹ̀jẹ̀ lára mi ò rówó oṣù gbà, wọ́n lù mí lálùdákú ní Libya kí orí tó kó mi yọ. Olúwagbémiga ló sọ ohun tójú rẹ̀ rí nílẹ̀ Libya. Ìdájọ́ òdodo ni mò ń fẹ́ o. Ìyá tí wọ́n pa ọmọ rẹ̀ torí obìnrin lẹ́kìtì ló béèrè fún ìdájọ́ òdodo. Ọwọ́ tẹ̀ o, ikọ̀ ọmọ ogun sọ́jà ṣekú pa agbébọn kan nípínlẹ̀ Kwara, rí ohun ìjagun olóró gbà padà. Ẹ tú ìgbéyàwó wa ká. Ọkọ mi ju òkòlù ìyá mi, gé mi léyín jẹ nígbà tí a ní aáwọ̀ èdè àìyedè. Ìyàwó kan ló rojọ́ bẹ́ẹ̀ níwájú ilé ẹjọ́. Olórí Olúwasìndárayọ̀ nínú ayé mi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó mà ṣe o, Ibrahim Chatta pàdánù ọmọ rẹ̀ ọkùnrin kan. Ṣé ìbànújẹ́ ni kí ìlà ó tojú ìyá ẹ̀ kó, kí ìkan ó tojú ìyá ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀? Bẹ́ẹ̀ ìbànújẹ́ ńlá ni kí òbí ó fojú sunkún ọmọ rẹ̀. Àsámọ̀ yìí ló dífá fún gbajúgbajà òṣèré tíátà ní Ibrahim Chatta pẹ̀lú bí ó ti kéde ikú ọmọ rẹ̀ ọkùnrin ẹni ọdún 14. Ibrahim Chatta ló gbé ìròyìn ikú ọmọ náà sójú òpó ayélujára ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Nínú àwòrán tó gbé síta níbi tí ó ti kọ "Inna lillahi wa inna ilaihi raji'un" tí ó túmọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ láti wá, ọ̀dọ̀ rẹ̀ là ó padà sí. Bákan náà ni ó kọ pé "Ya Allah, ìwọ ló mọ gbogbo nǹkan, súnre ọmọ mi." Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ àti olólùfẹ́ Chatta ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa bá a kẹ́dùn lórí ikú ọmọkùnrin rẹ̀ ọ̀hún. Ṣé àdúrà gbogbo èèyàn ni pé kí Ọlọ́run ó má jẹ́ á rí àjálù ibi? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí láwùjọ àwọn gbajúmọ̀ òṣèré tíátà, torí láìpẹ́ yìí ní ìròyìn ikú ọmọkùnrin kan ṣoṣo tí àgbà òṣèré lóbìnrin Péjú Ògúnmọ́lá bí jáde láyé nílùú Ìbàdàn. Ọ̀fọ̀ ọmọ Péjú Ògúnmọ́lá yìí ní àwọn gbajúmọ̀ òṣèré ń ṣe lọ́wọ́ kí wọ́n ó tó tún gbọ́ ti ìṣẹ̀lẹ̀ ikú ọmọ bíbí Ibrahim Chatta. Ìṣẹ̀lẹ̀ ikú àwọn ọmọ méjèèjì yìí ló ti sọ agbo eré sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà sínú ìrònú. Bẹ́ẹ̀ bá gbàgbé, Chatta kéde nínú oṣù kẹfà bí ó ṣe pàdánù ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ àkọ́bí rẹ̀ lọ́dún yìí, ló tún pàdánù ọmọ rẹ̀ míì. Kí Ọlọ́run ọba ó tù ú nínú, kí ó tù ú lọ́kàn. Wọ́n fipá gbẹ̀jẹ̀ lára mi ò rówó oṣù gbà, wọ́n lù mí lálùdákú ní Libya kí orí tó kó mi yọ. Olúwagbémiga ló sọ ohun tójú rẹ̀ rí nílẹ̀ Libya. Ohun tí ojú ọ̀dọ́bìnrin Mercy Olúwagbémiga tó ṣẹ̀ṣẹ̀ dé láti Libya rí lórílẹ̀‐èdè náà, ẹnu rẹ̀ kò lè sọ tán. Olúwagbémiga ní ọ̀gá òun ní Libya lu òun lálùdákú torí òun kọ̀ láti fẹ̀jẹ̀ sílẹ̀ fún ìyá rẹ̀ tó ń ṣàìsàn. Olúwagbémiga tó sọ̀rọ̀ lórí ètò The Morning Brief iléeṣẹ́ tẹlifíṣàn Channels TV ṣàlàyé bí ó ti há sí Libya tí ó sì ń ṣiṣẹ́ láì gbowó. Ó ní wọ́n ṣe dáadáa fóun níbi tí òun ti kọ́kọ́ ṣiṣẹ́ fún oṣù mẹ́ta àkọ́kọ́ ní Libya, àmọ́ ṣàdédé ní nǹkan yí padà. Ó ní nígbà tí òun béèrè fún owó iṣẹ́ oṣù àkọ́kọ́ tí òun ṣe, wọ́n sọ fún òun pé bàbá àwọn ló máa sanwó fún òun tó bá dé. Bákan náà lọmọ sórí lóṣù kejì, wọ́n tún ní lóṣù kẹta ni bàbá àwọn yóò sanwó fún òun. Èyí jẹ́ kí òun máa rò pé wọ́n bá òun fowó náà pamọ́ ni. Ó ní òun tún béèrè fún owó oṣù òun nígbà tí bàbá wọn dé lóṣù kẹta, àmọ́ kò sẹ́ni tó dá òun lóhùn. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀jẹ̀ lára òun torí màmá wọn tí kò gbádùn. Olúwagbémiga ní nǹkan tóun kọ́kọ́ rò ní pé àyẹ̀wò ni wọ́n ń fi ẹ̀jẹ̀ tí wọ́n ń gbà lára òun ṣe, torí àṣà wọn nílẹ̀ àràbù ni kí wọ́n máa ṣe àyẹ̀wò lóṣù mẹ́ta mẹ́ta fáwọn òṣìṣẹ́ wọn láti lè mọ̀ bóyá ara wọn pé láti máa ṣiṣẹ́ lọ. Ṣùgbọ́n Olúwagbémiga ní òun ṣàkíyèsí pé nọ́ọ̀sì tó ń tọ́jú màmá wọn tó ń ṣàìsàn náà ló ń gba ẹ̀jẹ̀ ọ̀hún ní gbogbo ìgbà láì mú òun lọ sí ilé ìwòsàn. Ó ní lẹ́yìn náà òun kò lè jẹ́ kí wọ́n gba ẹ̀jẹ̀ òun mọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lu òun. Olúwagbémiga tó jẹ́ ọmọ bíbí ìlú Kaba nípínlẹ̀ Kogi ṣàlàyé pé gbogbo ìgbìyànjú òun láti wá ìrànwọ́ ló já sí pàbó. Ó ní òun gbìyànjú láti pe ẹni tó mú òun lọ síbẹ̀, nígbà tó yá ni òun gbọ́ pé ó ti wà lẹ́wọ̀n. Òun gbèrò láti sá lọ ṣùgbọ́n kò sí ọ̀nà fún òun torí wọ́n ti òun mọ́lé níbẹ̀ ni. Lọ́jọ́ tí òun gbìyànjú láti sá lọ, ilẹ̀kùn wà ní ṣíṣí sílẹ̀ torí òun ń ṣiṣẹ́ kan nínú ilé. Olúwagbémiga ṣàlàyé pé òun ò mọ̀ pé wọ́n ń ṣọ́ òun níbi tí òun ti ń lọ
ni wọ́n ti dá òun lọ́nà tí wọ́n sì lu òun lálùbọ́lẹ̀ lálùbami àlùdákú. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pààrọ̀ káàdì síìmù tó wà nínú fóònù òun lóṣooṣù. Nǹkan tí kò jẹ́ kí wọ́n gba fóònù lọ́wọ́ òun ni pé wọ́n máa ń pè sórí rẹ̀ láti béèrè àlàáfíà mọ̀mọ́ wọn tó ń ṣàìsàn. Ẹ̀wẹ̀, adarí àjọ NIDCOM tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ òkèèrè Àbíkẹ́ Dábírí Èrèwà lu Olúwàgbénga lọ́gọ̀ ẹnu fún ìgboyà rẹ̀. Arábìnrin Dábírí Èrèwà ṣàpèjúwe Olúwàgbénga gẹ́gẹ́ bí ẹni tí orí rẹ̀ wà lẹ́yìn rẹ̀ torí ọ̀pọ̀ ló ti kú sí àṣálẹ̀ ilẹ̀ Àràbù nígbà tí àwọn míì sì ti di àwátì. Adarí àjọ NIDCOM sọ pé gbígba ọ̀nà ẹ̀bùrú rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè dàbí ẹni pé èèyàn fẹ́ ṣekú pa ara rẹ̀ ni. Ó wá rọ àwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà tó bá fẹ́ rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè láti gba ọ̀nà tó bá òfin mu ṣe bẹ́ẹ̀. Bákan náà ló tún ṣèlérí pé àjọ NIDCOM yóò ṣe ìtọ́jú Olúwàgbénga títí tí yóò fi gbádùn dáadáa. Ìdájọ́ òdodo ni mò ń fẹ́ o. Ìyá tí wọ́n pa ọmọ rẹ̀ torí obìnrin lẹ́kìtì ló béèrè fún ìdájọ́ òdodo. Nǹkan burúkú ni fún òbí kó fọwọ́ gbọ́mọ sí. Gbogbo abiyamọ ayé a ò ní mọ sàárè àwọn ọmọ wa. Ìyá kan ọmọ ọbabìnrin Adéníkẹ́ Adéjùgbé ẹni tí ọmọ rẹ̀ Chukwuemeka Odims pàdánù ẹ̀mí rẹ̀ nípínlẹ̀ Èkìtì ti ké gbàjarè síta tó sì ń béèrè fún ìdájọ́ òdodo. Nínú àlàyé tí ìyá olóògbé ṣe fún àwọn akọ̀ròyìn BBC News Yorùbá ló ti ní ọjọ́ burúkú ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 2025 jẹ́ fún ìdílé òun. Ó ní ọjọ́ náà ni Chukwuemeka kúrò nílé láàyè tí wọ́n sì pe òun láti wá wo òkú rẹ̀ lọ́jọ́ kejì. Ọmọ ọbabìnrin Adéníkẹ́ Adéjùgbé ṣàlàyé nílé rẹ̀ tó wà ní agbègbè Corpers Lodge òpópónà New Ìyìn Road Adó Èkìtì pé ẹnìkan tó ń jẹ́ Abdullahi Saheed lọ́wọ́ nínú ikú àkọ́bí òun yìí. Ó ní àwọn kan pé ọmọ òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó gbé oúnjẹ tó fẹ́ jẹ sílẹ̀ ó sì sáré jáde ṣùgbọ́n kò padà wálé lọ́jọ́ náà mọ́. Òwúrọ̀ ọjọ́ kejì ni òun ṣàdédé rí àwọn ọlọ́pàá nílé òun. Wọ́n ní kí òun tẹ̀lé àwọn dé àgọ́ àwọn. Níbẹ̀ lẹ̀rù ti bà òun nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọ òun tí òun ti ń pè tẹ́lẹ̀ ń dún ṣùgbọ́n kò gbé. Bákan náà ni òun tún rí àwọn ará àdúgbò àwọn kọ̀ọ̀kan nígbà tí àwọn dé àgọ́ ọlọ́pàá. Wọ́n sọ pé àwọn kan jà àwọn kan sì wà nílé ìwòsàn. Ìyá náà sọ pé àbájáde rẹ̀ ni bí wọ́n ṣe ní ọmọ òun ti kú. Nípa bí ọ̀rọ̀ ṣe já sí ikú àti pé ṣé obìnrin ni wọ́n ti torí ẹ̀ pa Chukwuemeka lóòótọ́, ìyá rẹ̀ ṣàlàyé pé òun kò mọ ọ̀rẹ́bìnrin kankan pẹ̀lú Chukwuemeka rárá. Ó ní iṣẹ́ orin kíkọ ni ẹni ọdún 31 náà ń ṣe nígbà ayé rẹ̀. Òun kò mọ obìnrin nípa rẹ̀. Obinna Collins, ọ̀kan lára àwọn àbúrò olóògbé tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ikú náà ṣàlàyé pé ọ̀rẹ́ ni Chukwuemeka jẹ́ sí àwọn tó ṣekú pa á. Wọ́n jọ ń ṣe wọléwọ̀de ni. Ọmọbìnrin tí wọ́n ń sọ yìí gan-an wọ́n kàn sún mọ́ ara wọn lásán ni pẹ̀lú olóògbé kì í ṣe pé wọ́n ń fẹ́ ara wọn. Ó ní ìdí tí wọ́n fi ṣe ìkọlù sí tí ẹ̀mí rẹ̀ fi bọ́ ni kò yé àwọn rárá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ilé ìgbókùpamọ́sí ni òkú náà sì wà. Àwọn akọ̀ròyìn ṣàbẹ̀wò sílé àwọn Abdullahi Saheed tí wọ́n ló mọ̀ nípa ikú náà tó sì tún jẹ́ ilé rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ṣùgbọ́n ibẹ̀ ti di ahoro kò sí ẹnì kankan níbẹ̀ rárá. Wọ́n ní àwọn ẹ̀yà èbìrà láti ìpínlẹ̀ Kogi nìkan ló ń gbé ní agbègbè náà. Ẹ̀wẹ̀, àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì fi síta lórí ọ̀rọ̀ yìí, èyí tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà Sunday Abutu buwọ́lù ṣàlàyé nípa ikú Chukwuemeka ní kíkún. Nínú àtẹ̀jáde náà ni wọ́n ti sọ pé Abdullahi Saheed ni bàbá ọmọbìnrin tó jẹ́ ọ̀rẹ́ olóògbé. Àtẹ̀jáde ọlọ́pàá ṣàlàyé pé Abdullahi Saheed jẹ́wọ́ pé inú òun kò dùn sí Chukwuemeka torí pé ó ń fẹ́ ọmọ òun. Wọ́n ní èyí ló sọ pé ó fà á tóun fi ṣe ìkọlù sí i. Àmọ́ ṣá ọ̀rọ̀ náà ti dé ilé-ẹjọ́ májísírèètì ìlú Adó Èkìtì. Adájọ́ sì ti pàṣẹ pé kí wọ́n fi Abdullahi àti ẹnìkan tí wọ́n jọ fẹ̀sùn kàn wọ́n pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ọwọ́ tẹ̀ o, ikọ̀ ọmọ ogun sọ́jà ṣekú pa agbébọn kan nípínlẹ̀ Kwara rí ohun ìjagun olóró gbà padà. Ikọ̀ ọmọ ogun 22 Armored Brigade ti ẹ̀ka Sóbí nílùú Ìlọrin ti ṣe bẹ́ẹ̀ yabo àwọn agbésùmọ̀mí ṣekú pa agbébọn kan lákòókò iṣẹ́ ìréde lójú ọ̀nà Lema Daban níjọba ìbílẹ̀ Edu nípínlẹ̀ Kwara. Igbákejì
igbákejì adelé olùdarí alukoro ẹ̀ka iléeṣẹ́ ológun náà ọ̀gágun Stephen Nwankwo fìdí iṣẹ́ ìrédè náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday. Ó sọ wípé ikọ̀ ọmọ ogun tí wọ́n kó lọ ibùdó kan ní Patigi ṣe bẹ́ẹ̀ gùn lé iṣẹ́ ìrédè gbígbógun ti àwọn agbésùnmọ̀mí lágbègbè Gbúgbú General lẹ́yìn tí wọ́n gba ìtanilólobó lórí ìrìn ẹsẹ̀ àwọn agbésùnmọ̀mí ọ̀hún. Nwankwo sọ wípé ní dédé aago 12 kọjá ìṣẹ́jú 10 lóru ní ikọ̀ ọmọ ogun sọ́jà kan lu igbó tí wọ́n sì lọ kojú àwọn àṣeláàbí náà. Lákòókò ìdojú ìjà ìbọn kọra ẹni náà, àwọn ọmọ ogun sọ́jà borí àwọn ọ̀daràn náà pẹ̀lú sísínà ìbọn bolẹ̀ fún wọn, èyí tó mú kí wọ́n na pápá bora ní tipátipá. Lákòókò náà tí àwọn ikọ̀ ológun tọpinpin àwọn àṣeláàbí ọ̀hún ló ní àwọn ọmọ ogun sọ́jà ti ṣekú pa ọ̀kan lára àwọn agbébọn náà. Wọ́n rí ìbọn AK-47, àwọn ọta ìbọn àti ọ̀kadà alùpùpù kan gbà padà níbi ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìyókù òkú agbébọn náà ti jẹ́ yíyọ̀ǹda fún àwọn aláṣẹ fún ìgbésẹ̀ tó tún kàn. Nwankwo fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ikọ̀ ológun náà yóò tẹ̀síwájú nípa títẹpámọ́ gbígbógun ti àwọn agbésùnmọ̀mí àti láti ṣàmúlò gbogbo ohun yòówù tó bá bá òfin mu láti rẹ́yìn àwọn ọ̀daràn agbésùnmọ̀mí ọ̀hún nígbà tí ikọ̀ ológun yóò máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú tó ń pa òfin mọ́. Tí ẹ ò bá gbàgbé, a ó rántí pé láti bí oṣù díẹ̀ sẹ́yìn ní ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ agbègbè Patigi àti ìjọba Edu tí ń dojú kọ ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀, ìgbésùnmọ̀mí àti ìkọlù àwọn agbébọn. Èyí ló ṣokùnfà bí àwọn iléeṣẹ́ ológun àti àjọ elétò ààbò ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìrédè láwọn agbègbè náà. Ẹ tú ìgbéyàwó wa ká. Ọkọ mi ju òkòlù ìyá mi, gé mi lẹ́yìn jẹ nígbà tí a ní aáwọ̀ èdè àìyedè. Ìyàwó kan ló rojọ́ bẹ́ẹ̀ níwájú ilé ẹjọ́. Ilé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ grade A tó fìdí jókòó ní Màpó nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe bẹ́ẹ̀ sún ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ tí obìnrin náà tórúkọ rẹ̀ ń jẹ́ Nura gbé wá sílé ẹjọ́ tako ọkọ rẹ̀ Malik, ẹni tó fẹ̀sùn àìṣedéédé, ìdẹ́yẹsí, àìbọ̀wọ̀ fún mọ̀lẹ́bí rẹ̀ àti ìgbójú agan sí ni ogun ìjà ojoojúmọ́ kan. Nura sọ wípé Malik dẹ́yẹ sí òun ní ti ìtọ́jú ìgbáyégbádùn òun àti tàwọn ọmọ àwọn, kò bìkítà rárá bó ti wù kó mọ. Ó kọ̀ jálẹ̀ láti fara rẹ̀ jìn bó ti wù kó rí lórí ẹ̀kọ́ àwọn ọmọ àwọn. Nura tún sọ wípé òun àti ìyá òun làwọn jọ ń bójú tó bí àwọn ọmọ ṣe ń jẹun nígbà tí òun sì ń ṣiṣẹ́ kárakára lójúnà láti sanwó iléèwé àwọn ọmọ. Olùfẹjọ́sùn náà tún ṣàlàyé pé olùjẹ́jọ́ náà fún òun ní ẹgbẹ̀rún 5 náírà 5,000 naira nìkan péré nígbà tí ọ̀kan nínú àwọn ọmọ àwọn kan lẹ́sẹ̀ tí wọ́n sì dá dúró sí ọgbà ilé ìwòsàn fún ọ̀pọ̀ oṣù. Ẹgbẹ̀rún 5 nìkan lọ́kọ fún òun. Ó ní òun máa ń kórìíra bí ọkọ òun ṣe máa mu sìgá, mu ọtí, ìdí nìyí tóun fi máa ń fi ìgbádùn ìbálòpọ̀ jẹ níyà. Ìyàwó náà ní òun kò ní fún ọkọ òun láàyè láti bá òun ṣe eré ìfẹ́ nígbàkúùgbà tó bá ti mu ìmukúmu rẹ̀. Ó ní níṣe lọkọ òun máa ń lu òun lálùbọ́lẹ̀ lálùbami tí òun bá kọ̀, tí òun kò bá gbà láàyè láti fọ̀pá lu sákárà òun. Ìyàwó náà sọ wípé níṣe ni ọkọ òun máa ń fẹnu sáta ìdílé òun. Ó sọ wípé ọkọ òun ti fìgbà kan ju òkòlù ìyá òun rí tí ó sì tún lu àwọn ìbátan òun bákan náà. Nura tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní àpákún gbogbo ara òun nítorí pé Malik máa ń gé òun léyín nígbàkúùgbà tí àwọn bá ní aáwọ̀ gbọ́n mi sí omi ò tó. Olùfẹjọ́sùn náà sọ fún ilé ẹjọ́ pé ìgbéyàwó tóun wà nínú rẹ̀ yìí ti sú òun. Ó rọ ilé ẹjọ́ kí ó tú ìgbéyàwó àwọn ká. Ó sì tún rọ ilé ẹjọ́ pé kí àwọn ọmọ náà wà lábẹ́ ìṣàkóso òun, kí ọkọ rẹ̀ sì máa ṣe ojúṣe rẹ̀ nípa ìgbáyégbádùn, títọ́jú àwọn ọmọ àti òun gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. Nura tún béèrè fún àṣẹ ilé ẹjọ́ láti fòfin de Malik kó má ṣe gbójú agan sí òun, kó sì má ní ìgbé ayé ìdákọ́ńkọ́ òun lára mọ́. Ẹ̀wẹ̀ níṣe ni Malik dá gbogbo ẹjọ́ ẹ̀sùn tí Nura fi kàn án nù bí omi ìsanwó. Kódà níṣe ló ní òun ò faramọ́ ò kí ìgbéyàwó òun túká, òun ò sì faramọ́ kí àwọn ọmọ òun wà lábẹ́ ìṣàkóso ìyàwó òun. Malik ní òun ṣe déédé
ṣe ojúṣe òun gẹ́gẹ́ bí ọkọ nínú ilé. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní òun máa ń sanwó iléèwé àwọn ọmọ nígbàkúùgbà tó bá tó àkókò àti owó ilégbèé. Ọkọ náà ní irọ́ ni ìyàwó òun pa. Ó sọ wípé òun náà ń ṣètọ́jú ìyàwó òun àti àwọn ọmọ náà. Ọkọ náà ṣàlàyé pé àkókò kan tí òun kò láǹfààní láti sanwó ilé ní ìgbà tí òjòjò ṣe bàbá òun, tí wọ́n sì dá bàbá òun dúró sí ọgbà ilé ìwòsàn, ẹni tó padà dágbére fáyé. Olùjẹ́jọ́ náà sọ wípé òun máa ń lu ìyàwó òun nítorí ọ̀rọ̀ ẹnu rẹ̀. Ó fi kún pé ó ti mọ́ lára kó máa fa nǹkan ọmọkùnrin òun nígbàkúgbà tí àwọn bá ní aáwọ̀ gbọ́nmi sí omi ò tó nínú ilé. Olórí ilé ẹjọ́ náà, abilékọ SM Akíntayọ̀, lẹ́yìn atótónu igun méjèèjì ọ̀hún tó sì sún ẹjọ́ náà sí ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún yìí fún ìdájọ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé mi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.